mo kí gbogbo yín o, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí lórí ọ̀rọ̀ BBC Yorùbá. Ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ yìí ó bá àwọn Ọ̀yọ́ Mèsì, àwọn bàbá mi lọ́yọ̀ọ́, bó ni ọ̀rọ̀ yìí bá wí. Ẹ jọ̀ọ́, ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Aláàfin, ẹ̀yin bàbá mi ọmọ kú ọmọ àrùn, ẹ̀yin ọmọ òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ máde ọmọ Àtìbà, ẹ̀yin ọmọ ojúpọ̀ kókó má fọ́. Mo fẹ́ kí ẹ fi ara balẹ̀ kẹ́ gbọ́ ọ̀rọ̀ mi níwọ̀nba. Mo dẹ̀ fẹ́ kí ẹ̀yin bàbá mi kẹ́ digest ẹ̀. Gbogbo ẹ̀yin Ọ̀yọ́ Mèsì ló kàwé o, torí àwọn òpònú kan wọ́n rò pé àwọn tí wọ́n kàwé náà wà nínú Ọ̀yọ́ Mèsì. Ẹjọ́ BBC Yorùbá ni mo fẹ́ fi sùn yín. Ọ̀yọ́ Mèsì, àsìkò ti tó. Ẹnikẹ́ni tó bá ti gbégbá BBC Yorùbá wá ní Ọ̀yọ́, ẹ nà wọ́n bolẹ̀, ẹ gba kámẹ́rà wọn, ẹ lé wọn dànù. Tẹ́ ẹ bá lè nà wọn, ẹ lé wọn dànù, ẹ má fún wọn ní àyè lọ́yọ̀ọ́. Nítorí pé mo gba information lọ́dọ̀ láti reliable source àwọn ọmọ Ọ̀yọ́ tán dẹ̀ mọ̀ pé a lè fohùn lẹ̀ wípé gbogbo àwọn BBC Yorùbá wọ́n ti ń wọnú Ọ̀yọ́, wọ́n ń dìgì into problem tí a rí láti bí 70 years. Àwọn náà dìgì tí ìkan nínú àwọn bàbá wa, àwọn ọmọ ọba Àtìbà tán jáde. A mọ̀ pé 11 ló ń jọba nílẹ̀ Yorùbá, ní ilẹ̀ Ọ̀yọ́ Aláàfin tíátíá. Ọlọ́run dẹ̀ ti bá wa pín. Wọ́n dẹ̀ àwọn bàbá tó pín sí méjì, mẹ́ta ni tó fi di méjì, àwọn ló yé. Anywhere tí BBC Yorùbá, èmi mo sọ bí Ààrẹ Almaroof, torí èmi gangan fúnra mi mo ti kọ́mẹ̀ntì lọ́dọ̀ wọn ní lórí ìkọ̀kọ̀ tó ṣe rọ̀, wọ́n blọ́ọ̀kì mi, wọ́n jẹ́ kí Facebook blọ́ọ̀kì mi. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Aláàfin, ẹ̀yin ọmọ Ìbàdàn, Ọ̀yọ́ ni yín o. Ẹ má jẹ́ kí BBC Yorùbá kó wá máa tọwọ́ bọ̀ nǹkan tí ò yẹ kó tọwọ́ bọ̀ nínú Ọ̀yọ́. Ta ni bàbá ńlá wọn? Ta ló ń fún wọn láṣẹ? BBC Yorùbá wọ́n fẹ́ da Ọ̀yọ́ rú, wọ́n fẹ́ po inú Ọ̀yọ́ papọ̀ mọ́ra wọn. Wọ́n wá lọ ń tọwọ́ bọ ìsà ejò, wọ́n ń tẹ̀ láti fa àrùn ejò jáde. Wọn ò fẹ́ kí Aláàfin tuntun jẹ nírọ̀rùn. Bàbá mi Bishop Ládìgbòlù, ọ̀rọ̀ yìí dọwọ́ yín, màá dẹ̀ sẹ́ni mẹ́sẹ̀jì sí yín. Bàbá mi, ẹ dákun, ẹ pe àkíyèsí àwọn Ọ̀yọ́ Mèsì, ẹ pe àkíyèsí àwọn ọ̀dọ́ sí àwọn tí wọ́n ń pè ní BBC Yorùbá. BBC Yorùbá ń wọnú Ọ̀yọ́ láti máa lọ wú ìtàn tí bàbá ńlá wọn ò mọ̀, láti máa lọ wú ìtàn tó jẹ́ pé wọn ò tí ì bíyà láyà kú wọn, láti máa lọ wú ìtàn tó jẹ́ pé wọn BBC Yorùbá náà ó lè ní wọn. Nítorí pé BBC Yorùbá nǹkan tó máa jẹ náà máa wá, wọ́n wá fẹ́ dojú ìtàn kodò lọ́yọ̀ Aláàfin. Ọmọ yín náà ní omi ní sọ́jú báyìí lọ, bọ̀dẹ̀ yín bàbá mi, ẹjọ́ yé yín ọ̀rọ̀ yìí gangan. Ẹ̀yin Ọ̀yọ́ Mèsì, ẹ̀yin youth, gbogbo bí tẹ́ bá ti ń gbọ́rọ̀ yìí, brọ́dà yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín, bàbá yín, ọmọ yín, ọmọ Ọ̀yọ́ Aláàfin òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ máde ọmọ Àtìbà, ọmọ àjòwú yọkọ lẹ́nu tọ̀tọ̀ ní kò Àtìbà, tọ̀tọ̀ ní kò Àjìfà. Ẹ̀yin èmi náà ni ẹ wò ó, ibi iṣẹ́ mo ti ń bọ̀. Ẹ bá mi make sure pé ẹ má fún BBC Yorùbá láyè mọ́. Wọ́n fẹ́ da òfin, wọ́n fẹ́ da àkọ́rú nílẹ̀ Yorùbá. Wọ́n ṣe dàrú láwọn ìlú yòókù tó ń tojú bọlẹ̀. Ẹ jẹ́ ṣe òfin tó tó, ẹ má fún wọn láyè lé Ọ̀yọ́ Aláàfin mọ́. Ire owó, ire ọmọ, àìkúbalẹ̀ ọ̀rọ̀ a máa jẹ́ tẹ̀yìn ti gbogbo yín o. Ẹ bàbá mi, ọmọ yín náà ni, ọmọ yín kan yín náà ni Ààrẹ Almaroof, olórí ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin, tí bàbá wa ikú, ọmọ ikú àrùn ọmọ àrùn fi mí jẹ, tí ò dẹ̀ ní yí padà. Àwọn ò ní gbà kí àwọn BBC Yorùbá kọ́ máa wá tọwọ́ bọnú Ọ̀yọ́. Wọ́n ti ń ṣe òfin tó tó, wọ́n fẹ́ ba Ọ̀yọ́ jẹ́. Ìtàn tí ò gba ẹnu bàbá ńlá kú wọn ní BBC Yorùbá. Èmi mo sọ bẹ́ẹ̀, mi ò lè fẹ́ràn wọn tí máa fi kú, tó lórí burúkú ni gbogbo wọn, olórí burúkú gbáà ni wọn. Wọ́n ti fẹ́ da ìtàn Ọ̀yọ́ rú, wọ́n wá lọ ń tọwọ́ bọ̀. Àmọ́ àwọn tó ń fún wọn ní information tó lọ ń tọwọ́ bọ̀ káàkiri. Ire o.